ẹ má sọ wípé bóyá nítorí ẹni yẹn jẹ́ theatre practitioner tí báwọn ọmọ ẹgbẹ́ ó yẹ kó ràn lọ́wọ́ ẹ ti dẹ̀ pé ní tẹ́ ẹ̀ ń sọ yẹn náà ó nẹ́bí ó nára ṣé rí ẹni tí Ọlọ́run bá rán ẹ sí ṣe ní àánú àdè ní rẹ́jọ́ àní rí wàhálà wọ́n nítorí bá ṣe tó ló ṣe ń fọ́ olórí gbogbo each person tẹ́ ẹ̀ wò yẹn ló ní nǹkan tó ń go through so àwọn ìbùfọ́n sọ pé máa ń pè pé don't be a stereotyped actor. àfi gate man ṣá. nígbà tí mò ń struggle tí ò sí nǹkan kan àwọn ìbò dé máa ń pè àwọn kan ní pé my trying times I could say there was literally nobody except my mom. gbogbo ẹ̀yà bí amọ̀ ayé ojú òní tí yín o ẹ̀rọ táwọn ọmọ yín o tí ìṣúmọ́ bá wá jiná wọn ní wáyé tì ní àṣẹ ìdùnnú. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín tẹ́ bá ṣẹ̀dé ẹ káàbọ̀. àlejò tí mo gbà lórí ètò lénìí bọ́n ṣe jẹ́ ọkùnrin wọn mọṣẹ́ iṣẹ́ dá wọn mọ̀ tábà ní kàkà nínú sáà àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe dáadáa tíṣẹ́ wọn kú ojú òṣùwọ̀n tíṣẹ́ wọn láàmìlaka tábà máa ka bí 10 àbá wọn bẹ̀ báwo lọ́n ṣe wá ń ṣe nínú ẹ̀ka eré ìdárayá gẹ́gẹ́ bí eléré àgbéléwò tí wọ́n dẹ̀ mú àwọn iṣẹ́ míì díẹ̀ tí wọ́n fi ń gba nídìí kí gbogbo ẹ̀ lè dòdìndì. ẹ̀yin yẹn wá lórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ Àkànní Ẹkùn ni mo gbà lálejò ṣe wà dáadáa sá. àyàfíà ni. Àkànní Ẹkùn ẹ̀yin la rí wẹ́rẹ́ báyìí. ayọ̀pẹ̀ yọ. ayọ̀pẹ̀ Ọlọ́run lójú orí bẹ́ẹ̀. Ọlọ́run lójú orí bẹ́ẹ̀. Àkànní Ẹkùn ta ni Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀? Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ jẹ́ ọmọ Abẹ́òkúta tí wọ́n bí sí Dọ̀pẹ̀mú Agége. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe kékeré. Ìgbà tó dé stage kan a kúrò níbẹ̀ a bọ́ sí Abẹ́òkúta torí ìyá tó bí mi lọ́mọ jẹ́ ọmọ Gbàgùrà. ọmọ Gbàgùrà ni wọ́n, àwọn ẹbí MKO Abíọ́lá tí wọ́n bá mi fi ọ̀run kẹ́ wọn. So ibẹ̀ ni ọmọ Abẹ́òkúta ni mí. Mo jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ nípa ká máa kọ nǹkan. Ìgbà tí mo kéré tí obìnrin bá béèrè pé what do you want to become, tí àwọn Òyìnbó ṣe máa ń sọ máa ní I want to be known because I got ó sú mi ní stage kan láti máa introduce ara mi ní kékeré torí mi ń fẹ́ sọ̀rọ̀. So má fi pé ẹ̀wọ̀n tẹ́ bá jẹ́yàn mímọ̀ tẹ́ bá débì kan ẹni yìí rèé kò dìbàdà tó yanu sọ̀rọ̀ kó tó sọ ẹni tẹ́ jẹ́. So but ìyá tó bí mi lọ́mọ fẹ́ jẹ́ kí n jẹ́ medical doctor. ṣùgbọ́n ìrìn àjò tèmi èmi tí mo kọ́ tèmi fẹ́ so Ọlọ́run dẹ̀ bá wa ṣe bákan. So at first I did my NCE tó máa ń pè ní national kìíní mo ṣe NCE mi. Ìyá mi fẹ́ kí n tẹ̀síwájú ó fẹ́ kí n kàwé sí i. Mo tún ṣe national diploma ní NCE mo ṣe biology chemistry ní ND mo ṣe pharmaceutical technology. Bẹ́ẹ̀ ni ìgbà tí mo ṣe tán mo tún ṣe HND. Mo parí HND mi mo lọ serve ní Cross River. Ṣùgbọ́n wọ́n sì jẹ́ nǹkan tó wù mí pé mo fẹ́ jẹ́ oní tíátà. Eléré àgbéléwò. Bẹ́ẹ̀ ni ó jẹ́ nǹkan tó wù mí ní àtinú ọkàn wa tí mo fi tẹ̀síwájú tí mo fi join ní
ó ní èèyàn kan àbí ká má ì tí débẹ̀ ṣé ká ṣì ní sùúrù. ẹ má bá mi mú lọ torí ó ti so mọ́ Tani Fẹ́rànmi Ọ̀yá lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. ó ní èèyàn kan tí wọ́n pè ní Afeez Sanyaolu. Ìgbà tí mò ń ṣe MC nígbà yẹn ó súnmọ́ bí kan tó ń pè ní Abẹ́òkúta tí tó ń pè ní Ọbántòkò. Sọ̀dọ̀ wọn ni wọ́n kọ́ wà a máa ṣe rìhásà a máa ṣe gbogbo ẹ̀. Ìgbà tí mo dé parí NC tí mo tún tẹ̀síwájú tèmi lọ sí National Diploma ní Moshood Abira Polytechnic. Ó ṣàwùn mí pé iṣẹ́ fíìmù iṣẹ́ ó jẹ́ nǹkan tó wù mí. Ọlọ́run dẹ̀ bá mi ṣe níjọ́ kan mo pàdé Ambassador Ọdúnladé Adékọ́lá. Wọ́n dẹ̀ ṣe rí mi ọ̀tí ẹ̀mọ̀ pé bí mo ti ń kọ́ nǹkan kan níbi wọ́n ní ṣàlàáfíà ni ṣe kí ni nǹkan tó ń ṣe as student ó nífẹ̀ẹ́ sí eré fíìmù ni mo nífẹ̀ẹ́ sí sa wàá rí mi ọ́fíìsì mi tó bá di ìjọ Monday bí mo ṣe pàdé wọn nìyẹn tí wọ́n fi wá di ọ̀gá mi gangan tó jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ti kọ́ iṣẹ́ tíátà bá a ṣe ń gbé kámẹ́rà bá a ṣe mọ̀ nípa bó ṣe ń áàtì bá a ṣe mọ̀ nípa mékọ̀pù bá a ṣe mọ̀ nípa bó ṣe ń sẹ́ẹ̀tì gbogbo ẹ̀ pàtó jẹ́rí gbogbo ọmọ yẹn kò yẹ pé kò ń ṣe bó ṣe ń áàtì nìkan ń sìn gbogbo ẹ̀ pọ̀ bí mo ṣe wà bí wàá pè mí wá ṣe mékọ̀pù fún yín màá bá yín ṣe bẹ́ẹ̀ bá ní kí n wá gbé sẹ́ẹ̀tì pé ká gbé instrument ká ṣe kíní kan gbogbo ẹ̀ ni mo kọ́ ní ọ̀dọ̀ ọ̀gá mi tó jẹ́ Ambassador Ọdúnladé Adékọ́lá. Lọ́dọ̀ bàbá wa Ọdúnladé Adékọ́lá níbi tí ẹ ti kọ́ṣẹ́ mo mọ̀ wípé wọ́n jẹ́ lára àwọn ògbóǹtarìgì èèyàn tí àwọn ọmọdé tó ọmọ pọ̀ lẹ́yìn wọn rẹpẹtẹ tó yẹ pé batch by batch lẹ́ ń ṣe kí láàpẹ lẹ́ ń ṣe jáde lẹ́ ń gbàmì ẹ̀yẹ tó ń sọ pé graduation ti yá OAFP Ọdúnladé Adékọ́lá Films Production ti bá lábẹ́ àsíá àwọn nǹkan wo lẹ máa sọ wípé kó tó di pé ẹ dá wà lẹ mú jáde gẹ́gẹ́ bíi kókó tẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe tí mi ìbá sí lọ́dọ̀ bọ̀dá yìí kí n má mọ àwọn nǹkan yìí. ká ṣáà máa dúpẹ́ ṣe rí wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé iṣẹ́ tíátà ó yé wọn gan wọ́n mọ̀ ọ́n pa ẹ̀ bọ́n ṣe wà yẹn wọ́n máa ń direct actor ni wọ́n producer ni wọ́n entertainment as a whole bí àwọn Yorùbá ṣe máa ń sọ pé ká pa gbogbo ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ pátá ló yé wọn ẹ̀ka ìdárayá gbogbo ẹ̀ pátápátá so ẹni tó bá jẹ́ ọmọọṣẹ́ wọn àánú lórí gbà torí ó máa jẹ́ kó mọ̀ pé má wà gẹ́gẹ́ bíi pé actor ni mí o gbogbo kí ni yẹn gbọ́dọ̀ yẹ dáadáa tó bá wà lórí set tó bá set kámẹ́rà síbì kan ṣùgbọ́n tó yẹ kó ṣe tó bá débì kan tó bá gbàgà kan síbẹ̀ wá wáṣọ tó rò pé ṣé kò kóná so àánú ni mo rí báyìí pé mo jẹ́ ọmọọṣẹ́ wọn mo gbára wọn kọjá àánú ni mo rí gbà. àmọ́ tó bá wà ní ká wò ṣé ibẹ̀ náà lẹ ti kọ́ torí ẹ̀yà wà ẹ̀yà táwa rí tẹ̀yìn máa ń sábà ṣe bíi crime bíi ọmọ ọ̀ta tọ́gírì pé àwa tá à ń fara ṣiṣẹ́ gan sábà ń ṣe bóyá ọkọ̀ lé mi ìtẹ̀rù bẹ́ẹ̀ mo rí yín pé ṣe dókítà rí ẹ máa ṣọkọ̀ lé dáadáa ẹ̀yin play love. dáadáa ẹ lọ wo Love and Sacrifice èmi àti mo bí n pè ní àwọn èèyàn ké darí African Magic wọ́n ṣú ẹ̀ darí Love and Sacrifice ìfẹ́ àti ẹbọ it's an emotional story that talks about the family. Ẹ̀kọ́ pọ̀ ẹ wò tó bá wò tẹ́ ẹ bá wò tẹ́ ẹ bá pè mí pé ṣé ìdẹ ni èmi ni so ṣé rí tó bá jẹ́ nípa kọ́ pèèyàn sí nǹkan kéèyàn ṣe nǹkan tó bá pèèyàn sí kéèyàn ṣe nìyàn máa ṣe so ìgbà míì tí producer mi àbí director bá ní fẹ́ràn mi mo fẹ́ kó wá bá mi ṣọmọ ta nǹkan tó rí mi fún nìyẹn ẹlòmíì àti pé mi fẹ́ràn mi ìwọ ni oṣù ọmọ èèyàn kan nǹkan tó rí mi fún nìyẹn èmi àti pé àwọn fíìmù abúlé kan wà tàbí yà tó jẹ́ èdè tiwa abínibí wa fẹ́ràn mi ìwọ ni mo rí ní ọmọ kábíyèsí nǹkan tó rí mi fún nìyẹn ó wá dá kọ́ríyàn fún oríṣiríṣi nǹkan. tó máa sọ pé tó bá ti jẹ́ olè jíjà òun nìkan ni so àwọn èèyàn máa ń sọ pé máa ń pè pé don't be a stereotyped actor. àfi gate máa ń ṣáá
ṣe understand so kọ́ pé ẹ síbi kọ́ pé ẹ sọ̀hún kọ́ ló máa ń jẹ́ kí kinní yẹn dùn torí gbà ọ̀yọ́ bí òréré. tó ṣé Àkànní Ẹkùn lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ abẹ́ ti ṣiṣẹ́ tẹ̀kẹ́ tó ṣàkànní Ẹkùn. òun kọ́. òun kọ́. iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe tó jẹ́ pé mo ṣe wọ́n máa ń sọ pé àwọn scene tó pọ̀ òun ni Adéolú Ariwo. Adéolú Ariwo. bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọ́n ní tí Ọlọ́run bá dé Ọlọ́run dé ni. Àkànní Ẹkùn ni ó jẹ́ kí àwọn èèyàn rí mi dáadáa. ló polongo yín orí Àkànní Ẹkùn lọ́lọ́run ti dé. bẹ́ẹ̀ ni Ọlọ́run wá dé tán kò dé tí ì dé tán náà torí a sì máa ṣe rẹpẹtẹ tí àwọn ìyá ọba tó tún máa tẹ́wọ́ gbà wá náà ni. but Àkànní Ẹkùn jẹ́ eré kan tó mú wọ́n máa pè kàn ní substance ní òyìnbó tó àdì sí ó dàbí ingredient èrò ọjà tá a fi ń ṣe ọbẹ̀ ní ẹ̀rọ pé tí ó bá sí iyọ̀ ní ọbẹ̀ ó máa fẹ́ so Àkànní Ẹkùn dàbí iyọ̀ tó ṣí. ẹ̀yin lẹ kọ story yìí. èmi ni mo kọ story. ẹ̀yin lẹ kówó lẹ̀ tẹ produce ẹ̀. wọ́n ní iṣẹ́ rí nígbà míì ẹni tó yọ bá rán síyàn. ló ń ṣe ní lóore. kíyàn má gbé pamọ́. kò sí nǹkan tó fẹ́ náà mi tó bá sọ pé mo kówó lẹ̀ ẹ̀kú nímọ̀ èmi kọ́. ẹni tó kówó yẹn fún mi ni wọ́n ń pè ní FMD Entertainment. nígbà tí mò ń struggle tí ò sí nǹkan kan àwọn òyìnbó dẹ̀ máa ń pè àwọn kan ní pé my trying times. I could say there was literally nobody except my mom. tó bẹ̀ yá bí amọ̀ ayé ojú òní tí yín o ẹ̀rọ táwọn ọmọ yín o tí ìṣúmọ́ bá wá jiná wọn ní wáyé tì ní àṣẹ Ìdùmarè. nígbà yẹn ni mo pàdé ẹni yẹn ó dẹ̀ ní kí n kọ story mo dẹ̀ kọ́ tán ìwọ ọmọ yóò mọ story kọ́ gan o ṣé kí n pẹ́ jẹ́ ń kówó fún ẹ̀yà táwa ni ó fẹ́ ṣe Àkànní Ẹkùn ẹ mọ̀ ipò máa ń kọrin kọ́ pé aró ni pin okú ìyà torí mo ra mi pin mo bá ń sáré kiri ẹ jẹ́ ń wá tọ̀ kan torí ojú òbòdò tí èmi tó kówó fún. ẹni tó dẹ̀ kówó lẹ̀ náà á rojú owó at least. ní dààmú mo bá ń sáré kiri gbogbo actor yẹn wá busy tó jẹ́ àwọn actors wa mo yẹ pé ní ẹni FMD ẹ wo bóyá ká sún déètì yẹn o gbogbo àwọn tí mo fẹ́ lò fún Àkànní yẹn gangan wọ́n busy kí ló mean I want you to take that role ó ṣe jàre you are a fantastic actor kí ló ń ṣe ẹ̀rù bá ń bà mí mo bá pè ìyá tó bí mi lọ́mọ ọlọ́mù níjà tẹ o. ìyá fẹ́ràn mi. àánú yìí ṣe mí bá a bá yàṣẹ ìtọ́ba tẹ́wọ́ gbà ẹ̀rù yóò jẹ́ kẹ́wọ́ sẹ́yìn ìrojọ́ o. wọ́n ní máa ìwọ́nù gbìyànjú. Because I was extremely scared. I don't think I was at that point I doubt I was capable. mi ò mo fi pé kojú òṣùwọ̀n mi ò kojú òṣùwọ̀n kí ni àwọn èèyàn máa sọ tí n bá ẹni tó kó fún mi ńkọ́ kò mọ̀ mí rí kò ń ṣe ìyá mi kò ń ṣọmọ kò ń ṣe bí mi bí àtàn ṣùgbọ́n pò tiẹ̀ wá bá mi náà pé fóun pé kí n kọ story àánú ni mo rí gbà kí mo àti torí ẹ pé mo fẹ́ fagídí ṣe Àkànní Ẹkùn mo ní pé kí n ṣe nìyẹn bá dẹ̀ ṣe tán bàtà bá dẹ̀ wo preview ìgbà tí mo wo preview mo gbà ìwọ lóhun dẹ́ẹ̀ bá tì mí òkun ló tó àbí kí mo ṣàǹfà ó bá wo pé you have he said something like quote and unquote he said you have potentials yóò ṣe nǹkan tó bá fi wọ̀n ẹ́ mo ń sọ torí pé kò sẹ́ni tó mọ̀ ní àwọn èèyàn máa mọ̀ báyìí ẹ̀ṣẹ̀ ń sọ ni mo ẹ̀ṣẹ̀ ń sọ báyìí yóò ṣe nǹkan tó bá fi wọ̀n ẹ́ ẹ ṣọ́ ló ṣe mo kàn fi pé òun gbìyànjú máa ń rí tó ń ṣe sí nǹkan sí méjì kiri ìwọ náà ó nídìí àti ṣe nǹkan táwọn èèyàn máa fi dá ẹ mọ̀ so FMD Entertainment was the one that dropped all the money gbogbo pátápátá tá fi ya Àkànní Ẹkùn pàṣẹ ìyá tán tó dẹ̀ jáde àwọn tí wọ́n náyé wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà wọ́n dẹ̀ fi àṣẹ sí and that was the beginning of my journey. báwo ló ṣe wá rí lára ẹni yẹn. inú wọn dùn ayọ̀ wọn kún inú wọn dùn
ayọ̀ wọn kún torí ẹ̀yìn bàtà yà tán àwọn èèyàn máa ń sọ pé àwọn èèyàn máa ń pò wọ́n ní bàbá fẹ́ràn mi àwọn gbà wọn tọ́jọ wà ní òkè òkun yẹn bàbá fẹ́ràn mi inú wọn máa wá dùn pé ó tiẹ̀ jẹ́ kójú tì mí mo rí ẹ fi mú yan gan. mo rí ẹ owó mi ò jẹ́ kówó mi kó wọgbó ó dẹ̀ tún ṣe ohun tí mo fẹ́ débi pé ó di ní wọ́n dẹ̀ máa ń dùn bó ṣe rí ni so Àkànní Ẹkùn gángan ni ó ṣí ọ̀nà yẹn. Àkànní Ẹkùn ló ṣílẹ̀kùn Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ ẹ wá jẹ́ ká wo Àkànní Ẹkùn ìyẹn ti bí àwọn ọmọ lóríṣiríṣi bí ọmọ mélòó ló wà lẹ́yìn Àkànní Ẹkùn. ẹ̀yìn ìgbà tí mo ṣe Àkànní Ẹkùn ni mo ṣe Love and Sacrifice Ìfẹ́ àti Ẹbọ èmi àti Mobímpé tá a ṣe ọkọ àti ìyàwó tá a sọ̀rọ̀ nípa àwọn obìnrin kan tó máa ń fẹ́ ọkùnrin torí owó torí kárátà kan wà tó ṣe ní tí mo ṣe ní story yẹn tó yẹ pé ó ní àìsàn tí ò gbóògùn tí kárátà Mobímpé wá mọ̀ọ́mọ̀ fẹ́ tó sì wí pé òun kárátà bọ̀bọ̀ yẹn máa tètè bá tiẹ̀ lọ. kò mọ̀ wípé oníkálukú ohun tó wà ní abẹ́ aṣọ ẹ̀ tí ó mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yìn ìgbà tó fẹ́ tán ó bẹ̀rẹ̀ sí ní ṣìwàwù pé òkú ti fẹ́ òkú ní pẹ́ sọdá níjọ kan bóyá wọ́n ṣe gbé ṣe ẹ̀dẹ́ nìyẹn ìròyìn náà ló bá dọ́sítì ó ní àìsàn kan tó máa ń pè ní kidney problem so ni mo fi wá ṣe Love and Sacrifice láti mo tún wá ṣe tán kọ́mẹ̀ntì tó wá sùn rẹpẹtẹ débi African Magic gan 157 Yorùbá wọ́n ṣú ẹ̀ dáadáa táwọn èèyàn máa pè tó máa ké pé ẹ̀kọ́ pọ̀ rẹpẹtẹ nínú iṣẹ́ yẹn pé ká máa rí èèyàn kan pin àdẹ̀ mọ ìrẹ̀ tó máa mú ní kálukú ní ọ̀la. ẹni tó kú lè ní lárí àmọ́ ni tí kú máa kàn lọ́la kọ́ lọ́n ṣàánú wa kádàgbà. ká pẹ́ ní ayé kójú wá dẹ̀ má rí bi. mo tún wá ṣe yín báyẹn náà mo tún ṣe míì mo tún ṣe tọmọ rí ṣùgbọ́n tí mo ṣe tó ẹ̀ṣẹ̀ jáde báyìí tí ò tí ì pé ọ̀sẹ̀ mẹ́ta òun ni Akínrógun and the 7 Angels tó jẹ́ mi gan ni producer. tó yẹ kó wọ ara yín lẹ kó lẹ̀. èmi gan ni producer. Akínrógun and the 7 Angels. ṣe crime náà ni. Epic ni. Epic. Pure epic. ṣùgbọ́n epic ṣe rí àwa tá a máa ń kọ ìtàn a máa ń ronú jinlẹ̀ gan. eré tí mo sọ yóò wà nípa ọmọkùnrin kan tó jẹ́ pé àwọn èèyàn mọbi tó ti jáde wá ṣùgbọ́n ṣe wọ́n gẹ́gì tá máa ń sọ yẹn ó ní oríṣiríṣi tó ti jáde wá tí ò sẹ́ni tó mọ̀ so story yẹn wà nípa ìrírí ayé àti bá a bá ṣe wáyé parí bẹ́ẹ̀ la máa rí ni ìyá tó bí Akínrógun gbogbo nǹkan Ọlọ́run fún un ṣùgbọ́n Ọlọ́run ò yọ̀ǹda ọmọ fún un ni mo ẹ̀ṣẹ̀ ṣe tó ẹ̀ṣẹ̀ jáde Akínrógun and the 7 Angels tó jẹ́ mi àti Péjú Ògúnmọ́lá ìyá wọn ni ìyá mi àwọn àgbà òṣèré dẹ́pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ó wà ní YouTube báyìí. tọ́ ó ní sáà kan tí a gbọ́ pé ẹ̀yin àti àwọn OAFP pé ẹja kódà wọn ni wọ́n bá nìyí pé wọ́n mo ní ọjọ́ tí a bá gbé Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ wá ẹnu oníkan báyìí la ti ń gbọ́ pọ̀ ṣó ṣẹlẹ̀ ṣéjà wà àbí oníkálukú kọ̀ dé kòríta pé tọmọdé bá tó lọ́kọ ó gbọ́dọ̀ lọ́kọ ẹ má parọ́. ṣe rí nígbà mìíràn ó ní tí obìnrin bá pẹ́ níbì kan jù ó máa ń di kí ni. àdì wíhun. kò ń ṣe pé bóyá wọ́n ní kí bóyá àfìjà kúrò ṣùgbọ́n wọ́n ní tí àwọ̀ ò bá kúrò ṣe pé àwọn ọmọ ti pọ̀ ní ẹ̀yìn wa. tó fẹ́ wọlé. tó tẹ̀ ti wà ń bẹ̀. ok. tó ti pọ̀ rẹpẹtẹ. tó mọ bá wá pọ̀ jù oríṣiríṣi nǹkan. lóru àṣà àdàpọ̀ mọ́ ṣàpà. ó wá sunwọ̀n kí àwọn tó bá já gbà kọ́ yẹ kí ni kó tẹ̀síwájú. àwọn ọmọ tó ń bọ̀ kó bọ́ sí gbàgede níbi táwọn èèyàn ti máa rí wọn ó wá ku àwọn tó tẹ̀síwájú yẹn àtòrí wọn nǹkan tó wá kù ní píríọ̀dù yẹn ni. ẹ̀yin wa lórí ètò Ìmọ̀ọ́mọ̀ Ohun lẹ ti gbọ́ yẹn wọ́n ní kò ṣe pé ìjà wà àmọ́ ó tó àsìkò láti sún síwájú. ó dà wọ́n àlẹ́jẹ̀ yín producer pé púpọ̀ náà yín producer ẹ kì í lè bá àwọn directors yín wí nípa pé ó dà onítàn ti kọ ìtàn báyìí lóòótọ́ èmi ni mo kówó lẹ̀
àmọ́ ẹ̀yin director náà torí pé a ti pè yín ní alpha àti omega iṣẹ́ pé ẹ̀yin ní ìbẹ̀rẹ̀ ẹ̀yin ní ìparí ẹ kò máa ṣiṣẹ́ mọ́kúmọ́kú ẹ̀yin lè máa sọ pé rárá o torí pé mi àtẹni yìí àjọ wà òní kò ṣe sí ní báyìí wọ́n tún máa yàn lé producer lórí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ni input tó yẹ kí producer náà ní nípa iṣẹ́ àti pé òun ló kówó lẹ̀. ẹ ní dààmú ní àṣẹ Ìdùmarè. àmín. ṣe rí àgbékalẹ̀ ọ̀rọ̀ ó máa ń ṣe kókó gan. bóyá a fẹ́ bóyá a kọ̀ tó bá ṣe pò ṣe é dá ṣe ni máa jẹ́ producer fúnra mi àtúnṣe kí ni àtúnjẹ́ director àmọ́ kò ṣe é dá ṣe òun ni mo ṣe pèèyàn kan pé wá sí owó ìyá wá bá mi ṣe originator wá bá mi ṣe Ọdúnládé wá bá mi ṣe mo rí i pé wọ́n ká ojú òṣùwọ̀n àmọ́ tí mo wá nǹkan tó ń dùn mí ní ọkàn pé kò jẹ́ kó rí báyìí mo lè pè wọ́n sẹ́gbẹ́ kan jọ ẹ má bínú ẹ má ṣe bẹ́ẹ̀ yàrá ẹ̀ tẹ́ wọ́n yẹn ẹ jẹ́ kó jọ wọn máa ṣe kí ni yẹn. ìyẹn ni wọ́n pè kí ni àgbékalẹ̀ ọ̀rọ̀ pé ṣé nǹkan tó fẹ́ nìyẹn tàbí tí akọ̀dé bọ́tà kọ̀dé pé ẹ̀mí kan tó máa ṣe máa ní change of clinical gbígbé ṣùgbọ́n àwọn kan wọ́n ti pé wọn ò mọ bó ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn cast ti jókòó gbogbo wọn ti jókòó director yẹn wá ó ṣe mistake díẹ̀ àbò fi pé ó kù díẹ̀ káàtó níbì kan òun á ti ojú gbogbo àwọn cast àtàwọn crew ó wá sọ fún pé nǹkan tó ń ṣe yẹn kò mọ̀ ọ́ ṣe tó bá jẹ́ iṣẹ́ máa gbà kẹ́ wá mọ̀ ẹ́ pé mo jàre ẹ máa ní mo jẹ̀bi ni o ẹ ní gbà ní ẹsẹ̀ yẹn ló jẹ́sẹ̀ pé ó jàre lè kàn mí àbùkù lójú gbogbo àwọn tó jókòó yìí tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ pè mí sẹ́gbẹ́ kan bó bá jẹ́ ogun fi pé cast kan wà tó fẹ́ yóò fún kankan àbí báyìí nìkan ṣe já sí yìí ṣe jẹ́ ká pe director wá sẹ́gbẹ́ kan ẹ má bínú ẹ jẹ́ ká wò báyìí tí director yẹn bá wá jẹ́ ẹni tó nágídí torí pé gbogbo nǹkan tó sọ kò ṣáà ó pè sí kọ́nà ó fi kó pè ní bàbá kò gbà náà má fi ṣèjà èmi ni ò ní wáyé mọ́ ẹ ní dààmú ọjọ́ kan ló máa mọ̀ má fòkó mi dáná lẹ́yìn ilé ìṣá aṣáà máa ní ìjẹra wa sílé tí ẹ jẹ́ ká parí tí mo pè é síná ìyẹn ni. ó dáa gẹ́gẹ́ bí ọmọ Abẹ́òkúta ọba tó wà ní Abẹ́òkúta kí ni àkọlé adé wọn kí ni à ń pè wọ́n. a ní. Ẹ̀gbá ni o tẹ̀gbá ni mo sọ. Ake. kí ni a fi ń pè wọ́n. ọba Aláké tìrà Take. Aláké of Ẹ̀gbáland. of Ẹ̀gbáland. ó dáa ọba wà ní Jẹ̀bú. ọba. Àwùjalè. Àwùjalè of Ìjẹ̀búland. ẹ jẹ́ ká wo Aláàfin òní Aláàfin wà Ọ̀yọ́ ó ga ó tètè hàn èmi tí mo ti fún ilé ẹ̀sùn ó dá bá wà ní Ọ̀fà. Ọlọ́fà of Ọ̀fà. Ọlọ́fà of Ọ̀fà Ẹ̀dẹ́ ńkọ́. ẹ̀yin níbi ilé ni. ká ṣáà máa dúpẹ́. ká máa dúpẹ́ lọ́ọ́ lórí bẹ́ẹ̀. Tìmí ló wà ní Ẹ̀dẹ́ tábánikà wo Àkúrẹ́ ńkọ́. nígbà tẹ dúró sí tòsí gan. ó dá tábánikà lọ sí ìlú Àkúrẹ́ Déjì ló ń pe ọba tó wà ní Àkúrẹ́ Déjì of Àkúrẹ́. ẹ kú ìmọ̀. tí máa ní kí n sún síwájú a jẹ́ pé mo kàn fẹ́ wulẹ̀ fún mi. a ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ gbogbo ẹ̀ díẹ̀. bọ́dá Àkànní ẹ wá jẹ́ kí n bi yín kí ni èròǹgbà yín nípa ká ràn wá lọ́wọ́ pàápàá jùlọ tí èèyàn kan bá wà ní ipò pé bóyá ó kù díẹ̀ káàtó àbí nǹkan ò dán mọ́rán bóyá èèyàn kan wá under criticism àwọn èèyàn wá bu ẹnu àtẹ́lu iṣẹ́ tó ṣe àbí ó ní ìpèníjà díẹ̀ yálà ó jẹ́ ti ìlera ni àbí àìlera kí ni ẹ ṣe rò bóyá àwọn èèyàn ń gbárùkù tìyàn torí wọ́n máa nàka sí pé àwọn ọmọ ẹgbẹ́ industry ò sọ̀rọ̀ wọn support ẹ̀ wọn gbárùkù tí wọ́n kàn fílẹ̀ bẹ́ẹ̀. ìyá mi ẹ ní dààmú. àmín. oníkálukú pẹ̀lú tiẹ̀ ni. oníkálukú àbí tiẹ̀ lára. ẹni tó bá wà nípò tó bá nídìí ọ̀pọ̀ wa ẹ jẹ́ ká ṣe fún un. ẹ má sọ wípé bóyá nítorí ẹni yẹn jẹ́ theatre practitioner ṣe báwọn ọmọ ẹgbẹ́ ó jẹ́ kó ràn lọ́wọ́ ẹ ti bẹ̀rẹ̀ pé ní tẹ́ ẹ̀ ń sọ yẹn náà ó nẹ́bí ó nára
ṣe rí ẹni tí Ọlọ́run bá rán ẹ sí ṣe ní àánú àdè ní rẹ́jọ́ ànírẹ́wàrà àmín. wọ́n nítorí bá ṣe tó ló ṣe ń fọ́ olórí. ló ṣe ń fọ́ olórí gbogbo each person tẹ̀ ń wò yẹn ló ní nǹkan tó ń go through ló ní nǹkan tó bò mọ́ abẹ́ aṣọ tó ń ró máṣọ. rán tó bá wá di pé ọmọ ẹgbẹ́ kan ó need help kí assurance pé ẹni tẹ́ ẹ rò pé kò ṣe yẹn pé kò tí ì ṣe ó lè ṣe kó má tó o tí ò bá ti wá tó wọ́n máa nílò àti bọ́ta ẹ jọ o ẹni yìí nǹkan báyìí báyìí ṣe o a nídìí ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ṣùgbọ́n ṣe rí àwọn èèyàn tó wà tá máa rí pé ṣe bó náwọn ẹgbẹ́ wọn ò ṣe dágbé gbogbo ẹ̀ pé ẹ ti ń sọ pé náwọn ẹgbẹ́ ẹ jẹ́ ká máa sọ pé náwọn ẹbí ẹgbẹ́ nìkan náà kọ́ ní gbogbo ẹ̀ ó nẹgbẹ́ ó nẹbí ó nọ̀rẹ́ ó nára ó ní olólùfẹ́ gbogbo wa dẹ̀ ní gbogbo ẹ̀jọ́ kan pátá tá a bá ti rí ẹni tó ní ìdí ọ̀pọ̀ wa ẹ jẹ́ kí gbogbo àjọ kí ni kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ kò ní jẹ́ pé a fẹ́ ní àwọn ẹgbẹ́ ẹ̀ ní kó yọ ṣe àwọn tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ní ẹ tó tọ́ tẹ́ ẹ bá ní ẹ̀yin náà àtọ́ wà pọ̀ ẹ̀ ṣe fún un tí ó bá bá jọ ṣe ààrẹ nìyẹn á yá tó bá yẹ pé ó fẹ́ ṣe kankan ni ariwo fi ṣe kinní yẹn inú yín á dùn inú èmi á dùn inú gbogbo wájọ máa dùn. tó wọ́n wá fẹ́ mẹ́nu bà blacklisting torí wọ́n ní nínú industry tí ẹ bá ti lè fẹ̀hónú yín hàn wọ́n á gbégi dínú ẹ̀ wọ́n ní ẹ má pè síṣẹ́ o wàhálẹ̀ ti pọ̀ jù ẹ má pè síṣẹ́ o àbó ṣiṣẹ́ ni ẹ má pè síṣẹ́ o ṣé lóòótọ́ ó ń ṣẹlẹ̀ torí àti ráwọn èèyàn kan tó ti pera wọn bọ́ọ̀ta lórí ẹ̀rọ ayélujára pé torí pé mi ò gbà fún torí pé bóyá à ń fẹ́ra wa tẹ́lẹ̀ mi ò wá ní mi ò ṣe mọ́ ó wá ní kó má pè mí síṣẹ́ àbó níṣẹ́ tóun bá ti wà kó má pè mí èyí tèmi bá wà kó má pè òun ẹ̀yin ọkùnrin dẹ̀ lọ́nà ká yẹn sí báwo ló ṣe ń lọ. ṣé ẹ rí i kí ọ̀rọ̀ máa ṣàánú gbogbo wa ni àmín. ẹni tá a máa bá ṣe tó máa dàrin àjò wa rú ká má bá ṣe ẹni tá a máa pàdé tó máa kórí burúkú bá wa ká má pàdé ẹ̀. àmín. Nobody is perfect. mo gbà. ṣé èdè àwọn èèyàn méjì tó bá ń jà èmi ò ń dá sí i bẹ́ẹ̀ ni ìyá mi torí nígbà tí kinní yẹn ń dùn mọbi tọ́jọ́ bá dé tó fi dàrú ṣé ìsìn kan bá wá dàrú ó wá kù sáàrin àwọn méjèèjì bó ti fẹ́ apply maturity débi pé àwọn èèyàn wọn ní báwọn mọ̀ ló máa di pé ẹ má pè ẹ pè ó ti fẹjú nìyẹn. ó ti tó tí kò bá dẹ̀ ti wá fẹjú táwọn èèyàn bá ti tojú bọ̀ nǹkan àtúnṣe ẹ̀ máa ń pẹ́ torí ó máa ti di yánpọn yánrin játijàti àti tó yẹ kó sọ àti tẹ́niyàn ò sọ àti tí gbogbo ẹ̀ ó máa ń mú kọ́kọ́ wà tó máa ń pè ní hatred ó máa mú tó yẹ máa ń pè ní Yorùbá tó yẹ pé wọn ò ní fẹ́ ríra wọn mọ́ ó máa mú kórìíra wá. kórìíra wá gbogbo iṣẹ́ dẹ̀dẹ̀ kìíní yẹn wà ẹ má yẹ ká tanra wa àwọn tó ń ṣe dókítọ̀ wọ́n ń bára wọn jẹ̀rẹ̀ níṣẹ́ àwọn tó ń ṣe oríṣiríṣi they will argue to settle she understand but because àwa jẹ́ entertainer bẹ́ẹ̀ ṣe wà ń sìn yìí bóyá nígbà tí mo wọ bíbá yín sìn bóyá mo wọ́n máa ń gbà kíní yìí ò fà yín o tí mo ìwé mo kọ̀ ìwé kí wọ́n ṣe kíní àwọn kan máa rí pé ẹ̀yin ni mò ń wò bẹ́ẹ̀ tí n bá kú ẹ pé mi ò ṣe ìrántí kankan mọ́ kó máa gbé ẹ̀kan yẹn rí bí fẹ́ràn mi ṣe wò yín ni ó wò yín wò kú wo ní èmi kí ó èyí náà kọ́ mú sínú àwa máa di yánpọn yánrin so tí nǹkan bá happen most of the time tó bá jẹ́ èmi ni mo jẹ̀bi kí ni yẹn pàkíyèsí mi sí wà má fẹ́ jọ́ mi sùn yẹn kankan. àmọ́ ṣẹlẹ́bi máa ń mẹ̀bi ẹlẹ́bi. bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́bi máa mọ̀ ṣùgbọ́n tó bá jẹ̀bi tó bá yẹ̀yẹ́ ìrojú gbogbo èèyàn kò ní gbà. ibi tí kùn sínú yẹn tó ti máa bẹ̀rẹ̀ nìyẹn tó ó máa pé ó fẹ́ kéré òun kò dẹ̀ tọ́ sẹ́nu ẹni yẹn. tó bá ra pèsè ẹgbẹ́ kan nǹkan tẹ́ ẹ ṣe ní ẹ̀kan yẹn ó jẹ́ yín ni o mo tijú yín ni o ẹ ṣe sọ báyìí sọ báyìí sọ báyìí kò sí nǹkan tó fẹ́ gbé yẹn pé mi ò mọ̀ pé bó ṣe rí ni
Iyì wà ń bí yẹn. Iyì wà ń bẹ̀. Ṣùgbọ́n ó gbọ́ pé wọ́n sọ pé ẹni wá dé ó fẹ́ kàn yàbùkù ní ojú gbogbo èèyàn tóun náà bá jẹ̀bi kò ní gbà fún ẹ. Ẹ wá jọ máa pò títẹ̀ epo fún 20 years. Tẹ́jọ́ máa sọ̀rọ̀ síra yín, ẹjọ́ máa búra yín social media, ẹjọ́ máa ní tó bá jẹ́ máa pé òṣì ló ṣe, òun náà máa òṣì rárá ló ṣe. Kò dẹ̀ sí pé bóyá bẹ́ẹ̀ náà ni wọ́n jọ lè tara wọn tó, àmọ́ mi ò ní gbà fún, kò ní gbà fún mi ò ní gbà fún, kò ní gbà fún mi. Hatred yẹn wá pọ̀, àwa máa bíbí kúbi. Bó tí nǹkan bá ṣì kéré, ẹ ká ètè pa kó tó wá di. Ní lamọ́yàn lọ́wọ́. Torí kò sí tó bá jẹ́ entertainer. Kò sí béèyàn kò ṣe nínú oṣù òun. Ṣé ẹrí bẹ́ẹ̀ lọ́dún dé kí ni mo ń ṣe? Ẹ̀mí rí. Orí yìí ń fì ní gbìgbìgbìgbì. Kò sí bó ṣe fẹ́ wà ní ọrùn tí ò ní mì, tí ò ní fì. So tó bá tí wọ́n mọ̀ pé bóyá nǹkan ni mo ṣòun ni tó pàkíyèsí mi sí, ẹ má bínú. Èyí mo máa sọ pé I'm sorry it goes 1,000 miles. Mọ̀ mú mẹ́tọ́ bá jẹ́ pé o ò fẹ́ mi ì fẹ́ gbọ́, mi ì fẹ́ gbà. Bí ara kò bá mi sọ̀rọ̀ kí kájọ́ máa pò tán ni ó máa dé social media ó máa dé àìmọye àwọn tó ń ṣe àwọn ní entertainment yìí tó dẹ̀ ń ṣe ọ̀rẹ́ fún more than 20 years. Wọ́n dẹ̀ níkùn sínú ìjà. Wọ́n dẹ̀ níkùn sí ẹ̀dẹ̀ nímọ̀. Kí ni yẹn mà? Wọ́n fi ọgbọ́n ṣe é. Wisdom ìyàwó ìbò máa ń pè. Àmọ́ wà náà àwọn kan tí mo kọ́ lára ọ̀gá mi. Gbogbo nǹkan kọ́ ni gbò ìbíkúbi ló máa ń bí gbẹ̀yìn. Bó téèyàn bá ṣẹ̀ pé ní ẹ̀ ṣàkíyèsí tó bá ní òun ò ní gbọ́ òun ò ní gbà má bàjá ò ní bá ṣe mọ́ ni tí ò dẹ̀ ní síjà ó dẹ̀ rúbí sí ó rúka sí ó kàn máa fi àyè lẹ̀ fà lálẹ̀ tó máa pọ̀ rẹpẹtẹ. Wọ́n sọ pé wọ́n wípé kò ní wáyé mọ́ àwọn èèyàn dẹ̀ ní mọ̀ tẹ bá yẹ máa ya fọ́tò ẹ máa rẹ́rìn máa ṣe gbẹ ẹyin fọ́tò yẹn. Bàbá mi ẹ̀rọ ọlọ́run ire o. Ọgbọ́n ni ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó apply ọgbọ́n. Ó dá lákòótán Fẹ́rànmi Ọyálọ́wọ̀ àti àwọn obìnrin àǹtí ńkọ́. Ṣe rí ó wà ní àwọn nǹkan tó jẹ́ pé tẹ́pàbọ̀ pé bí ìrìn àjò yìí ṣe máa rí nìyẹn àti mú ti pẹ́. Ṣé ẹ wá rí mú báyìí ni? Torí kò ń ṣe pé àárín mú báyìí. Mo ní èèyàn tí a jọ wà. Ẹjọ́ fẹ̀mí mo fẹ́ àfi kí n fọpọ̀ yọ sọ kó má yíwọ́ ṣùgbọ́n ìbéèrè ni kó já sí. Àmọ́ eléyàn tẹjọ́ ń fara rora tẹjọ́ ń fọ̀rọ̀ wérọ̀. láti mọ̀ bí tó fẹ́ já sí àmọ́ kó já sí ìbéèrè. Ẹ̀yin ò tí ì mọ̀ ṣáwọn tí ń rò ó. àti ìjọ mọ̀. Ẹ̀ tí ìjọ mọ̀. ṣe rí ẹni tó bá fẹ́ oní tíátà àbí entertainer ẹ kọ́kọ́ yọ tọ̀rọ̀ fífẹ́ kúrò. Tẹ́ bá di pé ẹ fẹ́ ṣe wedding ẹ kọ́kọ́ mọ̀ pé is this person my friend? Ṣojọ́ rẹ̀ mi. Tó bá ti jọ́ rẹ̀ yín ṣe tó bá fẹ́ra yín tán gbogbo ṣùgbọ́n yẹn ọ̀ndà kí ló máa wà ọ̀rẹ́ ni. Ẹ máa argue ẹ máa jà ẹ máa pariwo ẹ máa tọ́jú ní next month pé orí ẹ ti dàrú èmi yóò bá sọ̀rọ̀ orí ẹ kan ẹ mo ti she understand because ẹ ní mutual understanding. Mo tó yẹ pé bóyá I love you you love me you ṣe kí ni kan orí máa ń di pé any small thing papapapa because wọn ọjọ́ ẹ mọ̀ kí ni yẹn ò sí wọn ọjọ́ wọn bí tó jọ kù sí. So èmi máa ń sọ pé bẹ́ẹ̀ mi ṣe wà ó pè kí kọ́kọ́ béèyàn dọ̀wẹ́kẹ́ ó jẹ́ pọ̀ rẹ̀ ni wá mo ti ráàrí iṣẹ́ ẹni yẹn ẹni yẹn ti ráàrí iṣẹ́ mi. sí finish ti wọ́ o ẹ ní dààmú tí sí finish fẹ́rẹ̀ ti wọ ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin kò sí nǹkan tí wọ́n ṣe lójú ara wọn ọkọ lè wà ní bedroom ìtìyàwó wà kó ṣe báyìí kí ló ṣe yẹ. ó fi fẹ́. ọ̀rẹ́ pé wọ́n ti ní understanding which many marriages are not like that. Nǹkan tó lè ṣe lójú ara wọn ó wà limited gan-an. Ọ̀hún yìí ṣe many things. Ìyàwó mi gan máa rí tó yẹ kó tó bá jẹ́ ọmọ sáré fẹ́ dìde fẹ́ sáré lọ nu ojú ẹ̀ fẹ́ sáré ṣe kíní kankan ó fẹ́ sáré cover ara. Ìjọ òun abẹ́ ṣe gbogbo yẹn di. Sọ yẹ ká ọkọ̀ jọ ìmá fi pé ọwọ́ sùnmọ̀ yìí kí ọkọ̀ náà rẹ̀ ná. Ọ̀rẹ́ yà ti wá rí mi tán. Àṣẹ tí wàá sọ pé kàgbé lọ ìpele tó bá kàn. Kẹ̀rẹ̀ pàtí ra wa tán. Tó lákòótọ́ pátápátá kílẹ̀ èròǹgbà yín nípa àwọn ọkùnrin tó máa ń lu obìnrin. Èmi ò fọwọ́ sí o.
orí burúkú àgbà kò gbáà ni. Tí ò ń ṣe ṣàlẹ̀. Bẹ́ẹ̀ ni torí obìnrin ló tọ́ mi tó dẹ̀ dá tọ́ mi. Single mother. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó dá tọ́ mi. Sòbí mọ́ gbogbo ẹ̀yà bí àwọn ayé ẹni gbọ́mọ sí òun ẹni mọ sàárè ọmọ ẹni fojú sunkún ọmọ gbogbo ìgbìyànjú lórí ọmọ kò ní já sásán nígbà tí oúnjẹ ọmọ bá wá jiná wọn ní wáyé tìrá ṣiṣẹ́ Ìdùmarè ẹ̀yin òkú ẹ̀yà bí àwọn ayé ẹ wò òṣùbà mi rèé o gbé fún yín. Àwọn ìyá wa wọ́n máa ń jìyà gan lórí ọmọ whether they are kind whether they are tough bóyá burú àwọn tó burú náà wà o ṣùgbọ́n ìyà tó máa ń jẹ ó máa ń pọ̀ èmi ò wá ní reason máa fáyọ́ ọkùnrin tó fi máa gbọ́ sókè ọ̀nà tá a fi lè bóbìnrin pọ̀ wá tá a máa bá wọn bí tó máa mọ̀ jẹ́ mi kò ń sọ̀rọ̀ nínà àti gbóúnjẹ dé mo ti wà òkè fíìmù yìí má dùn mo fẹ́ yọ sùn ẹ wò èmi ò fọwọ́ sí kí ọkùnrin máa na obìnrin ìwà tí ò dáa ni ọ̀nà tá a fi máa bá wọn wí ó pọ̀ bó bá gbóúnjẹ sí ẹ̀ta àbàjẹ́ àti pass message wọ́n bá wa sọ̀rọ̀ àdáhùn àyẹ̀ tó dórí pápá akẹ̀yìn sí wọn ṣe pé ọ̀nà yẹn dádì kí ni mo ṣe ẹ má bínú ló máa bínú. ọpọlọ wà nù ẹ ẹyẹ yọ lórí ètò Ìmọ̀ọ́mọ̀ kì í dùn kó pọ̀ wọ́n ní ṣókí báyìí ṣíú báyìí lọ́bẹ̀ oge láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Ìmọ̀ọ́mọ̀ wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín pé lóòótọ́ àwọn àǹtí tẹ̀ ń bá dọ̀rẹ́ á wúlò fún wọn ṣé mọ́ náà dá. mo ń ṣe yàtì. òtítọ́ wọn lè gbàgbé gbogbo yín. ẹ ṣe gidi gan oyin ọmọ ẹ wò ibi tẹ́ ẹ ti rówó kó gbogbo kìíní ìjọ kò ní tán bẹ́ẹ̀. àmín. ẹ wá máa mọ̀ ṣe ni. àmín. èyí tẹ́ ẹ máa ṣe tó máa kó bá yín ẹ ní ṣe. àmín. iṣẹ́ tẹ́ ẹ máa ṣe táráyé máa kẹ̀yìn sí ẹ ní ṣe ní àṣẹdùn. ẹ wá pẹ́ nínú owó nínú ìgbéga nínú àṣeyọrí ẹ wò ẹ ṣe AK Media mo mọ̀ lóore o. Thank you so much and God bless you. kó tó di pẹ́ lọ ọ̀rọ̀ ìyànjú kan tàbí ọ̀rọ̀ ìdúpẹ́ kan fáwọn olólùfẹ́ yín báwo lẹ ṣe fẹ́. ṣe rí gbogbo ẹ̀yin olólùfẹ́ fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ tẹ́ ń dúró tì mí ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi sìstá mi ẹ̀ ní dààmú ẹ̀ ní mọ̀kòrò ẹ̀ ní mọ̀ sàárè ọmọ ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ẹ̀wù ẹ̀wù tábí amú ò kì í tú wọn ní gbé dẹ́nu ọ̀nà yín ẹ ṣé mo dúpẹ́ o mo mọ̀ ní oore ẹ̀wù ìdí ọpẹ́ mi rè ìdí ọpẹ́ rẹ̀ dà ìdí ọpẹ́ mi rèé ìdí ọpẹ́ mi rèé wọ́n fi yin gbogbo yín náà ni ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin wọn lórí ètò Ìmọ̀ọ́mọ̀ ànírìnjù báyìí lọ lóòótọ́ tàbáníkà gbọ́ nínú ọ̀rọ̀ tí Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ sọ fún wa ọgbọ́n wà ń bẹ ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó apply wisdom tó fi ọgbọ́n ṣe orúkọ tèmi ni Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé atọ́kùn ètò Ìmọ̀ọ́mọ̀ mo ń dágbére fún yín wípé ayọ̀ àti ìdùnnú ló máa wọlé tàn yín o rántí wípé kó má kọjá àyè ẹ rántí wípé kó má jà rántí wípé kó má rìn dé òru ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán ẹni tá bá bí ire kì í rìn dé òru nítorí òru òmẹ́ni ọ̀wọ̀ nǹkan oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lóru wọn á ní bó lórí sí bó ló wà bó ló lọ wọn á lóru ló jáde ẹ má jẹ́ ká ṣe ibi tó bá dẹ̀ lọ gbìyànjú bójéèyàn kan bójéèyàn méjì dágbére má sọ pé torí pé òun fẹ́ kán ọmọ bíi tó lọ ẹlòmíì ti rerú ẹ̀rí tó dẹ̀ gbàbẹ̀ sọdá tó dẹ̀ gbàbẹ̀ change address ọlọ́run ní jẹ́ ká change address láìpẹ́ ọjọ́ ẹ má kọjá àyè yín o ire o.